lámì àti tó ṣe. It's one time always do. Ọba òjìrà sàrò òjìrà sàrò máa. Sẹ́lẹ̀ Allah Aliyu Jehovah Saliyu Yasili Tawali Walam Yasal Asitu Samuman Yasidan Asali Sayyidani Ilal Yakibiru Ulimu Yamaridan Asali Alimu Lameyun Ulia Ula Kalekata Sara Tanikibiu Opa Dewoye Ọba ológo òjìrà sàrò òjìrà sàrò máa. Agbára ládọ̀run wá agbára ládọ̀run wá. Ọlọ́wọ́ orí mọ́ lọ́dọ̀ ọ̀ká Ìjẹ̀bú bàbá mi. Orí mọ́ lọ́dọ̀ ọmọ tó láṣẹ. Ìgìrì òkè gbogbo mi ò dìde. Sọlí ọ̀rọ̀ bùyìbá alikilimu bulawula bulamuya bulamiya bulawi asadawu. Kábíyèsí Ọlọ́run ọ̀nà ìwà mímọ́ ọlọ́pàájì bídà alájà orí mọ́ lọ́adé èlìyó orí kìtàjà Jehovah. Ẹ kú ọ̀nà làákérò ọ̀nà ẹ kú ìyálẹ̀tẹ̀ kú ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ a sì tún kí yín pé ẹ kú sinmi òní ẹ ní sinmi lékú lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ẹ ní sinmi lárùn lọ́wọ́ lọ́lá Ọlọ́run ọba ojú tẹ́ fi wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Ọlọ́run ọba ẹ káàbọ̀ sórí ètò lọ́jọ́ ìsinmi lórí ìkànnì àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV a ní sinmi lékú lọ́wọ́ o a ní sinmi lárùn lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ bá mi sàmí kẹ́ ẹ gbé tó àdúrà mi.
ààyè ibẹ̀ sálàáfíà ní sájé bugbájẹ́ o. Ẹ bá wa darapọ̀ lórí ètò yìí, pàápàá jùlọ lórí ìkànnì tí a wà yìí, Àgbàlẹ̀ Oníwẹ̀ Africa TV. Ẹ wá polówó ọjà yín lówó tí ò dáni lágara. Yorùbá bọ̀ wọ́n ní polówó ọjà báyìí ṣe bóun làgún mu o. Ẹ bá wa darapọ̀ lórí ètò yìí, lórí ètò lọ́jọ́ ìsinmi, kẹ́ ẹ wá polówó ọjà yín. Ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá, ẹ̀yin oníléeṣẹ́ ìjọba, ẹ̀yin oníléeṣẹ́ aládàáni, ẹ̀yin iléèwé, ẹ̀yin ilé ìtajà, ẹ wá darapọ̀ mọ́ wa lórí ètò yìí ká bá yín polówó ọjà yín. Ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07033451398. Ẹ pè wá lẹ́yọ̀ sọ́kà àgbè. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni pátápátá la kí o. A kú ìsinmi èní, bó o nìjọ ṣe rí lápá tọ̀hún. Sálàáfíà ni gbogbo wa wà. Ẹ jẹ́ á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú gbogbo ohun tí a bá ṣe lókè èèpẹ̀. Bákan náà ni a pe ẹ̀yin níjọ. Ǹjẹ́ tẹ́ ẹ bá fẹ́ polówó ilé ìjọsìn yín, yálà ẹ láwọn ètò kan ni, láwọn ọjọ́ kọ̀ọ̀kan tẹ́ ẹ fẹ́ ká bá yín polongo rẹ̀ sórí afẹ́fẹ́, ẹ pè wá lẹ́yọ̀ sọ́kà. Ẹ kàn sí wa níkànnì tá a wà yìí, Àgbàlẹ̀ Oníwẹ̀ Africa TV. A bá yín polówó ilé ìjọsìn yín pẹ̀lú gbogbo àwọn ètò yín tẹ́ ẹ máa ń ṣe nílé ìjọsìn yín, gbogbo ẹ̀ náà la bá yín polówó. Ó dáa náà, ní báyìí ẹ jẹ́ á dé inú ìjọ Kérúbù and Séráfù ká lọ wo ohun tí wọ́n ní fún wa ń bẹ̀. Ọlọ́run kò ṣe. Ojú bàrẹ̀ o. Ọlọ́run orí mọ́ládé. Kí bàbá mi tó bá gba microphone, ẹ jẹ́ ká fọwọ́ lùwọ́ díẹ̀. Ṣáà ti rẹ́dì. Ojú bàrẹ̀ o. Ọlọ́run Mósè. Torí pé àwa nìran ìjàmbẹ́rì rẹ̀. Ìjàmbẹ́rì rẹ̀ Olúwa. Àwa yóò fi ìbùkún bá. Bó o lẹ ṣe lò sinmi yín, bó o lẹ ṣe lò sinmi yín o. A kí ẹ̀yin náà, ẹ̀yin ọlọ́kadà, a kí ẹ̀yin náà láàyè ibi tẹ́ ẹ wà lọ́hùn-ún. Yorùbá bọ̀ wọ́n lọ́mọ tó bá ṣiṣẹ́ déédéé, ó yẹ kó lásìkò ìgbádùn, ó yẹ kó lọ́jọ́ ìsinmi. Bẹ́ẹ̀ náà ni òun la fi ya ọjọ́ òní sáàyè ọ̀tọ̀ nínú
ọjọ́ méje tí ń bẹ nínú ọ̀sẹ̀ kan ń la fi ya ọjọ́ Sunday sáàyè ọ̀tọ̀ tí ó máa dúró gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi. Àwa ní sinmi lékú lọ́wọ́, àní sinmi lárùn lọ́wọ́. Ẹ jẹ́ á lò sinmi wa bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo nǹkan tá a bá ṣe lókè èèpẹ̀, ẹ jẹ́ á fi ìbẹ̀rù Ọlọ́run ọba, ẹ jẹ́ á fi kún un. Bí mo ṣe ń sọ lọ, àwọn kan ń bẹ tó jẹ́ wípé inú ọkọ̀ ojú òfurufú náà ni ọjọ́ ìsinmi ó dé bá wọn. Àwọn kan ń bẹ o tó jẹ́ pé ọjọ́ ìsinmi yóò dé bá wọn nínú ọkọ̀ tí ń rìn lórí ilẹ̀. Bákan náà ni àwọn kan ń bẹ tó jẹ́ pé ọkọ̀ ojú omi inú rẹ̀ náà wọ́n wà tí ọjọ́ ìsinmi ó ti dé bá wọn. Àwọn kan sì ní iṣẹ́ wọn ò mọjọ́ ìsinmi, àbíbò wá ni. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ irú àwọn agbófinró wa ní ìsìn, sáwà sọ fún wọn wípé torí kò ní jọ́jọ́ ìsinmi káwọn náà mọ̀ wá sẹ́nu iṣẹ́ wọn. Ẹ̀rí pé tán bá ṣe bẹ́ẹ̀, àkùtù ó wu, nǹkan ó ṣẹlẹ̀. Àwọn akẹ́yìn agbófinró wa náà ẹ kò fọmọ ènìyàn ṣe. Àwọn agbófinró iná dúró wámúwámú, àbẹ́ẹ̀rí wọn báyìí. Wọ́n ń bẹ níletò sí ìletò, ìletò dé ìletò náà lẹ́ẹ̀kan. Béèyàn bá gbéra láti ìlú ibi tẹ́ ẹ bá wà lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ́ ẹ bá lẹ gbéra tẹ́ ń lọ ìpínlẹ̀ Èkó àbẹ́ ń lọ sílùú Ìbàdàn àbí káàkiri orílẹ̀-èdè tí a wà yìí, ẹ pàdé àwọn agbófinró wa lójú ọ̀nà tí wọ́n dúró wámúwámú. Àwọn ni ò jẹ́rù bá wọn mọ́ láwọn ojú pópó wa. Adúpẹ́ pé òkun, adúpẹ́ pé ọ̀sà. Ẹ̀yin lẹ̀ ń sọ wa, ọba mi Ọlọ́run Elédùmarè yóò máa ṣọ́ ẹ̀yin náà tọmọtọmọ tayátayá. Ẹ dákun ẹ sàmì kẹba àgbétò àdúrà mi. Mo kí bàbá mi olóyè Gideon Sọ́ba Oyèlékè, aláṣẹ ilé ìtura Alua Hotel and Resort tí wọ́n ń bẹ nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ń bẹ lókè òkun báyìí. A kí yín o. Ẹ kú sinmi òní, ẹ ní sinmi lékú lọ́wọ́, ẹ ní sinmi lárùn lọ́wọ́ o. Ẹ bá wa kí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ lókè òkun lọ́hùn pé a kí wọn o. A kí wọn dé Mèrèǹtélù Àwísí, a kí wọn dé Dùrùmọ̀ Àwísẹ̀, a kí wọn délé Ọ̀kìkì tí mẹyìn erin fọn. Láṣẹ Ọlọ́run ọba, ọwọ́ yín lẹ fi gbẹ̀tọ́ yín, ẹ kò eré oko délé láṣẹ Ọlọ́run ọba. Ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ilé ayé gbẹ̀gẹ́ o, ẹ jẹ́ ká máa ṣọ́ra. Ilé ayé gbẹ̀gẹ́ o. Orin àwọn tí ẹsẹ̀ gbọ́tọ̀ yìí látọwọ́ Ọ̀gbẹ́ni Adéwùmí Tajudeen Ọlálékan. Èmi náà ní wọn, àwa náà la gbé àwọn jáde. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí yálà ẹ fẹ́ ṣe alágbàtà rẹ̀ ní, ẹ kàn sí wa lọ́fíìsì wa tàbí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07033451398. Bákan náà gbogbo àwọn ọjà tí a bá ń polówó lórí ìkànnì yìí, yálà ẹ nífẹ̀ẹ́ sí ni, èyíkéyìí ìlú ibi tẹ́ ẹ bá wà tàbí àyíká àyè tẹ́ ẹ bá wà, ẹ wá nífẹ̀ẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ lójú amóhùnmáwòrán yìí náà lẹ́pẹ̀ á dá yín lóhùn. Tọ́ oníyàn ṣeré ọlọ́bẹ̀ ṣeré, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́, àdúpẹ́ o. Ẹ ní rí jù báyìí lọ lórí ètò lọ́jọ́ ìsinmi níkànnì àgbàlẹ̀ oníwẹ̀ Africa TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Mo ṣetán báyìí, mo ń lọ sílé bàbá tó bí mi lọ́mọ. Ǹjẹ́ tó bá wá bí léèrè pé ta ló lóòtú ètò yìí, ó kọ tèmi ò yí padà. Adéwùmí Tajudeen Ọlálékan, àgbàlẹ̀ ló kọ tí wọ́n fi ń gbé mi lárugẹ. Èmi lọmọ wọn lẹ́dẹ̀mọ̀ kó àrógun, èmi lọmọ ajílàlá ọ̀ṣọ́, ajífọjọ́ gbogbo dára bíi tegbin. Ìpàdé ìwádìí láyọ̀, ó dìgbà. Bára bá sán tìgbó tijù àmì tìtìtì. Àgbàlẹ̀ Oníwẹ̀ TV, ìròyìn, àṣà, ẹ̀fẹ̀, eré ìdárayá, orin, eré orí ìtàgé lẹ́ẹ̀mọ jẹ̀gbádùn lórí ìkànnì yìí. Àgbàlẹ̀ Oníwẹ̀ TV lórí YouTube, ẹ má yí kúrò.